ti gbé gbogbo ọmọlúwẹ̀ ń a máa gbére fún wa àmì kí gbogbo wa lè ọ̀gìnìtì yìí ọlọ́run á jẹ́ kí bá wa lára mu lélẹ́ àwa lè ìlú ìdí ọ̀kẹ́ lè abẹ́ ìpínlẹ̀ Ògùn lè gbẹ̀sà lébi ìbẹ́lágbé wa lè ọ̀dọ̀ kábíyèsí wa aláyélúwà ọba Saheed Ifálohùn Odùsànyà olùtìdí ọ̀kẹ́ ọ̀dọ̀ wọn lágbé wa lè látàná láti wà lébi létí ayẹyẹ fún ti ọdún mẹ́rin náà mi ṣe lórí ìtẹ́ ńlá ẹ̀bá wọn lànà àwọn ti ṣí gbọ̀ngàn ilé ìdájọ́ sílùú ìdí ọ̀kẹ́ lébi èyí lóyìnbó ń pèlè magistrate court lànà láti ṣe yẹ lèlẹ́sẹ̀ a máa ṣí ọjà ọba ti ìgbàlódé sílùú ìdí ọ̀kẹ́ lébi ìyẹ̀rúgbé adé lu ìdí ọ̀kẹ́ lèlé gbogbo ẹ̀yí lèmi wò wá lílé pẹ̀lú lòkè òkun lọ gbogbo ẹ̀yí olólùfẹ́ wa lè ń wò wá àdúpẹ́ lọ́wọ́ yìí ẹ̀ máa bá wa ká lọ. kábíyèsí ọba olúwayé mi ń ṣe ọba o ẹ̀yà aláṣẹ èkejì òrìṣà ọba tó tó kábíyèsí ẹ̀rù ọba ní mo bá ọba tó tó aró gbogbo ọba àwòrì mo ń ṣe báyìí ìbà kábíyèsí àwòrì lọ kankan o tó tó aró mo ń ṣe báyìí lóde. Sàlàkọ́ kí wọ́n á ṣe opening prayer fún wa láti gbé títóbi fún Ọlọ́run tí wọ́n bá àsìkò tí a wà yìí. Ọlọ́run ní kí ẹsẹ̀ wa náà lámú débí ẹ jẹ́ ká fi ẹsẹ̀ wa náà àti gbogbo oríkèéríkèé ara wa ẹ jẹ́ kí a fi dúpẹ́ fún Ọlọ́run. A dá ọpẹ́ fún Ọlọ́run. A dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Gbogbo ọpẹ́ pátá kò sẹ́ni tó tọ́ sí bí kì bá ṣe Ọlọ́run. Àwa dé ládé pé alhamdulillahi rabbil alamin. Gbogbo ohun tí Ọlọ́run bàbá sì tì kò sẹ́ni tó lè ṣe. Ohun tí Ọlọ́run bàbá sì ṣí kò sẹ́ni tó lè tì. Ṣùgbọ́n tí àwa dúpẹ́ lónìí òun náà ní pé marusika du'ahu lam yuhrimuhu lijaba. Wọ́n ní gbogbo àdúrà tí ò ní gbà ẹ̀dá kan ò ní rántí ṣe. Illa billahi al-ali. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun alal mursalin walhamdulillah. Kábíyèsí o. Ẹ jẹ́ ká ní kábíyèsí o. Kábíyèsí o. Àwọn náà wá bá wa sọ ọ̀rọ̀ àti ìṣítí ìbẹ̀rẹ̀. Eriwo ya o. Gbogbo wa la máa tẹ̀ kó la máa tẹ̀ tọ́. Mo fi àkókò yìí dúpẹ́ fún Ọlọ́run ọba adẹ́dá ọba aṣẹ̀dá ọba tó ti mọ ohun tí a máa jẹ́ kó tó dá wa. Ọlọ́run ò ní yà wá ní nǹkan tá a fẹ́. Mo kí bàbá wa kábíyèsí ọlọ́mu láti ìlú Ìjẹ̀ṣà. Olúwa jẹ́ kí ẹ dé dáadáa. Mo kí bàbá wa imam láti ìlú òkèèrè. Ẹ lo ipò náà pẹ́. Mo kí àwọn olóyè mi tí gbogbo wọn tí jẹ́ pé tí má ti gbé igbá wọ́n bá mi gbé. Tí mo gbé àwo wọ́n bá mi gbé. Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Ọba Muhammadu Saheed Ifálohùn Odùsànyà olú tilẹ̀ ìdí ọ̀kẹ́ ìgbẹ̀sà tilé toko. Ọba kan ló fi mí jẹ. Ọba náà ó jẹ́ ọba takuntakun. Ó jẹ́ ọkùnrin kankan bí ìlú Orò. Dr. Olúṣọlá Bánúsọ JP ọlọ́jẹ̀ ẹkùn tilẹ̀ Ìgbẹ̀sà. Bàbá wa náà ó ti di eégún ti dòṣà. Ó ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ilẹ̀ Ìgbẹ̀sà. Ibi tí mo wà yìí ilé ìyá mi ni. Màmá tó bí mi lọ́mọ. Ilé màmá tó bí mi lọ́mọ ìlú tí mo wà yìí. Ṣùgbọ́n nípa kí èèyàn mọ ìtàn kó lè sọ nípa báwo ló ṣe rí. Mo lè sọ ìtàn ilé ìyá mi yìí púpọ̀ jù. Bẹ́ẹ̀ni. Mo mọ tí ilé bàbá mi náà mo lè sọ yẹn náà púpọ̀. Ṣùgbọ́n pé ibi tá a kóra mọ́ jù ilé ìyá mi ni. Wọ́n ní pẹ̀sẹ̀ lógún ìyá ogún bàbá ọmọ nínú ọmọ lára.
gbogbo ẹni tí ire bá wùn níbí á tò lọ́wọ́ gbogbo ẹni tó ń bẹ lọ́hùn rú eléyìí á tò lọ́wọ́ nígbà ìdẹ̀yìn tá a ṣe gbogbo nǹkan yìí ìdẹ̀yìn tí mo dé baálẹ̀ mo kọ́ ààfin mo múná wọ̀lú mo kọ́ mọ́ṣáláṣí gbàtí mo kó lórí mọ́ṣáláṣí mo padà sórí hospital mo kó lórí hospital mo wò ó pé gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn ló ń wá mi wá kò síbi tán fẹ́ sùn mo bẹ lọ́hùn títí akótẹ́ akọ́lé epo àdéhùn tó kọ́ hall màtá fẹ́ máàkì ọdún méjì lórí ọba akọ́ hall mo ṣí hall mo ṣí hospital mo ti ṣí àwọn ilé ìkó tó dìgbà náà mo tún ṣe owó yẹn ara mi ò tún balẹ̀ àwọn tọ́lọ́run rán tó jẹ́ èlèrò wọ́n á ronú wá bá mi lóru kábíyèsí àwọn òrùn kan bá ìjà ṣe èmi náà ní ó dà ẹja dàbí ọgbọ́n ọlọ́run sì ń gbà àtúnlọ àpèjọba àfikọ́tán ẹ wá gba ìwé àdẹ̀ntó ní security ládùúgbò gbogbo ohun tó ń bà wá lẹ́rù ó di ohun tó rọ̀ àtúnkọ̀wé kóòtù lọ àwọn ẹni bí ènìyàn béèyàn wọ́n ràn wá lọ́wọ́ nítorí pé ọ̀tá jìn fún wa àgbára kéèsì tó wà ń bẹ̀ ó ju tàgbára lọ wọ́n ń ṣe kéèsì kòrú lágbára adájọ́ ń di aago mẹ́jọ lórí síìtì nítorí pé kéèsì tó àwọn ajú ẹ̀ ó pọ̀ àwa náà rò pé ẹ jẹ́ káwa náà ṣe é bàgbára ò bá ṣe yẹ síbẹ̀ ṣáà má máa lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn mọ ìrònú tí mò ń rò mo fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí mi ò gbọ́ nǹkan kan kí n ronú ọ̀tẹ̀ lórí ẹ̀ ọlọ́ọ̀bà náà búra fún ọlọ́run Elédùmarè kò ní dá a padà sẹ́yìn ànájà ń bì lùsádàrí bá a bá jáde òjò lè rọ́ngbà míì a máa pẹ́rẹ̀ inú káwọn ará wa kan gbé ọ̀kadà kan ṣubú sódò ẹ̀kíńdà wọ́n tó dọ́jà nǹkan tó ń kó lọ etí yẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni mò ń rò àgbára ìdí àjáde ságbára ojú wa máa rí ọ̀nà wa ó dá àgbọ̀dọ̀ sọ míì kọ́lọ́n kó bá a dàlẹ́ àwọn ìjọba lọ́wọ́ kọ́ lè rántí wa látún fi ronú pé ká kọ́ ọjà nítorí àwọn obìnrin tá a ní bẹ́ẹ̀ bá ka ìsọ̀ yìí ó lé lọ́gọ́rùn-ún amálèjì ilẹ̀ yẹn nítorí pé ilẹ̀ ò sí mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìletò ilẹ̀ ti tán bí n pé bá lè dùn ṣé kán lọ gbolẹ̀ wá project dé àwọn ní kò síbi náà wọ́n máa gbé sí bí n pé ìsúnmọ̀lé ẹ̀bá àwọn máa ń jẹ́ sọ́pọ̀lọpọ̀ o ní òun dárò mú kí n fẹ́ gbé sí ìdí ọ̀kẹ́ nìkan o olúwa nígbà ìtàn gbọ́ o kì í sí kì í ṣe pé bóyá ó free ẹ̀mí ìṣe ni mo ní ẹ̀mí ìṣe ni mo ní ibi tá a fi kọ́ station yẹn ó ní sí ọ̀pọ̀ ibẹ̀ lọ́hùn títí ó ti bọ́ sí ọdún mẹ́rin ti pé lórí àlééfà kò yẹ kí n tún sọ eléyìí di ọdún márùn-ún kọ́lọ̀ ń já ṣe jù bẹ́ẹ̀ lọ lábìdẹ́ni tó tún mọ́jọ́ ká fi máàkì ọdún mẹ́rin lẹ́yìn eléyìí a sì ní ìdìrànlọ́wọ́ mo bẹ̀ yín èèyàn pàtàkì ní yìí kí n tó fi máàkì fóònù sílẹ̀ wọ́n tó máa pledge bí àwọn lè sá lọ mú jẹ́rìí wọn kò dẹ̀ ní sí wọn ṣe mo tún wò ó ṣùṣùn second school tá a ní bíbá yìí méjì tá a dẹ̀ ní ìkan wà ní Kétu lọ́nà Adó lọ́nà àti bẹ́ẹ̀ dé Yànà Ṣàgá ìkan wà bẹ́ẹ̀ ẹ wo bíbá yìí sí Yànà Ṣàgá ó tó máìlì 9 ẹ wo bí tí mo wà yìí sí Ìdùsúnba lọ́hùn-ún ó bá kéré pọ̀ jù afẹ́ tó máìlì 4 ṣé wàá ní skul yẹn bàbá wa tó ń pè ní Alhaji Yọ̀ Ọlálẹ́yẹ Alhaji Jídé Alágbára kọ́nà ọba kó bá délẹ̀ fún bàbá yẹn àwọn ni àgbára tí wọ́n dìde ńgbà yẹn pẹ̀lú àwọn èèyàn wọn lágbára tí wọ́n wá ralẹ̀ síbẹ̀ yẹn tó kọ́ skul yẹn àgbára high school ni èèyàn lè gbé skul yẹn lọ́lẹ́jọ́ kájàre ohun tó bá wun àgbẹ̀ ló lè foko ẹ̀gbìn gbogbo àwọn ọmọ tá níbi ló ń lọ bẹ láti Àsọkéré Ìdólẹ́yìn gbogbo ìlú yẹn látàdó lọ́hùn ibi náà ti lọ skul tí máa wá sínú ìlú àti máa ń balẹ̀
àwọn ọmọdé yẹn máa bọ̀ nù òrùn lọ́sàn-án gángan wọ́n dẹ̀ ń lọ sábúlé abúlé bíi 11 sí 12 síbi tá a wà yìí àwọn ọmọ kéékèèké màmá ronú pé kí la máa ṣe báyìí tó lọ́hùn àwọn ọmọdé wọn ìyá yìí pọ̀ àwa náà lọ léèwé díẹ̀díẹ̀ àárín bó ṣe rí wàtá wa ń kàwé àárín ìlú ní skul tí wàá wà ṣùgbọ́n wọn bá máa lọ sáré intersport amẹ́rì lọ séjì láàwórì káàrì wá sẹ́rìn láàwórì ni ẹsẹ̀ làwọn bèrè mo fi yẹn compare àwọn tó ń lọ every day by day mo tún pa àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn mo fẹ́ kọ́ skul mo ti gba approval second school mo ti lé ní èyí à ìjọba ti approve ẹ̀ fún wa mo dẹ̀ ti yọ̀ǹda lẹ̀ tó tó éka 3 sójú ọ̀nà yìí ti wà lẹ́nu ẹ̀ ilẹ̀ yẹn wà ń bẹ̀ gbogbo àwọn kan tá a gbé ṣe station ni o court ni o hospital ni o gbogbo ẹ̀rọ òkè ká kọ́kọ́ rún ọ̀kàn tán ká tó náwó gan mú ẹ̀ ẹ má bínú àwòrán yẹn o àwọn tó bá gbọ́ o mo ní ká kọ́kọ́ ṣe ìkan tán ká tó tún ṣe míì that's why tí ọ̀rọ̀ school fi wà nílẹ̀ dè ní nìyẹn wọ́n á fi àsìkò yìí bẹ̀ yín ẹ̀yin ìjọba ẹ̀yẹ Adó-Odò Ọ̀tà ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ bá mi jọ̀ tiẹ̀ dáhùn ìgbà tí mo pe alága pé a fẹ́ ṣí ọjà alága ń bínú pé yẹ kí n sọ́fò òkè bulẹ̀ wà kọ́ káwọn àtẹ̀kọ́ kan mẹ́nu máa máa sọ ní ọ̀dọ̀ wájú ìmẹ̀lẹ́ ìṣenú ẹ̀ ẹ̀ẹ́dẹ̀jọ́ mi lẹ̀ ìṣègbéraga bí bá máa wò lójú ìgbọ̀kà ó lè kẹ́ tètè bọ́ọ̀dù mi gbó òde bọ́ọ̀dù mẹ́rin àmọ́ skul tá a máa kọ́ yìí ó máa dọwọ́ yín o wọ́n bá ìgbà àtàkókò tẹ́ ẹ ní lórí ààyè yẹn mo fẹ́ kẹ́ ẹ lórúkọ ń bí nítorí pé àgbàlagbà ọ̀nà èèyàn ló wà lè yòrò òun ló fi ń ké ẹlẹ́dàá wọn a máa pèsè fún yín tìran èmi náà fúnra mi ó yẹ kí n kọ́kọ́ sọ ohun tí n fẹ́ ṣe kó tó kan àwọn tó máa ràn mí lọ́wọ́ lórúkọ gbogbo ìdí ọ̀kẹ́ lápapọ̀ àti àwọn ẹbí mi tó fi mí sí ipò mo pledge 1 million lórúkọ tèmi. mo fi ìwé ọ̀fọ̀ ọlọ́run máa fi 500,000 máa fi tẹ̀lé orúkọ kábíyèsí barakallahu fi. a máa ṣọdún mọ́dún o ẹ̀mí gúngùn àlàáfíà ọlọ́run àbáwá jogún ẹ̀ fún àmín o àmín a tún ṣe ọ̀pọ̀lọpọ̀ eléyìí láyé o àmín. ọlọ́run ò ní ṣe eléyìí láṣẹ mọ́ o màá fún yín ní 200,000. Allah kẹran tìlú gbẹ̀sà bọ́ọ̀dé síbí wà lè ní adájọ́ ní olè gbàgbé rẹ̀. 500,000. Saudi gbogbo ìlú ẹ̀gàn. Governor of Ogun State, the Deputy Governor here present, members of the State of Executive Council here present, the Honorable State Commissioner for Local Government and Chieftaincy Affairs, Secretary to the State Government, the Executive Chairman of Adó-Odò Local Government, the Vice Chairman Adó-Odò Local Government here present, Secretary to the Adó-Odò Local Government, KLM, His Royal Majesty Aláyélúwà Ọba Kẹ́hìndé Gbadéwọlé Olúgbélé MFR, the Olu of Ilaro and paramount ruler Yewa Awori Land, Ogun State, His Royal Majesty late Aláyélúwà Ọba Dr. Samuel Olúṣọlá Bánúsọ JP FIAM Ọlọ́jà Ẹkùn of Ìgbẹ́sàland of blessed memory, Obas and Baales and chiefs here present, the entire Igbo community as one, distinguished ladies and gentlemen, all other protocol duly observed. We are here today to celebrate another landmark of infrastructural development in Idio Kingdom.
That is opening of Idioke Modern Market, named Ojao commissioned. This project includes the following: the Nigerian police station situated at Idioke here. We have health center, Idioke Central Mosque, yearly grading of the roads, electrification project, petrol/filling stations, hotels, and community hall, to mention but few. This hall was named after the business interest of the Kabiyesi, which is Sodu's Royal Event Hall, and that is where we are presently looking at. In the year 2020, with another round of developmental projects to this time, mark the 4th year of Kabiyesi on the throne. On this note, we are here commemorating the commissioning of Ojaoba Ifalowo Modern Market today. Ojaoba Ifalowo Modern Market will today be commissioned by the able executive chairman, Ado Ota, local government state, who is ably represented by his vice. The Ojaoba Market Committee and some other ad hoc committees. We sincerely appreciate you all. We cannot thank you all enough. We also want to appreciate the individual and collective effort of all community leaders, which includes the Igbo community and all other groups. Market in Ado Water. May God Almighty bless you all. Sí o, a kí gbogbo ilé pátápátá o, Olúwa wà pẹ̀lú yín. Hello. Ní orúkọ ìyá wa Chief Mrs. Fọláṣadé Tinubu Òjó, ìyá Nàìjíríà, pẹ̀lú àṣẹ tí wọ́n fi lé wa lọ́wọ́ pé tí a bá ti dé ìlú yìí lénìí, tí a ti gbàṣẹ lọ́wọ́ Kábíyèsí, ká fa ọwọ́ ìyálọ́jà ìlú yìí sí òkè, kí Olúwa kó jẹ́ kán pẹ́ ní orí àlééfà. Àmín. Àwa mú ìyálọ́jà náà, a fà wọ́n lé ètò Ọ̀tà lọ́wọ́, kò ní kú mọ́ ìgbà mọ́ yín lọ́wọ́, á rí bí àṣẹ bẹ́ẹ̀. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí gbogbo orí adé, mo wá fi àdí ọ̀kẹ́ Ọlọ́run àfún yín ṣe. Wàá pẹ́, wàá tọ́, ò ní dààmú, ò ní fi rẹ̀ rúbọ ọjà, ò ní fọmọ rúbọ. Owó ńlá gbogbo àwọn tó bá wájà yìí owó ńlá ló máa pa. Àbábọ̀ àbúrò ò ní jẹ́ tinú ọjà yìí. Èèyàn ò ní dénú ọjà yìí wá kú. Èèyàn wá ní kó ibẹ̀ kọ́ ní ìsìn lóko lọ́jà yìí ló la kú sílé. Kò ní jẹ́ bẹ́ẹ̀. Àlàáfíà Ọlọ́run ló máa bá yín gbé. Ajé abẹ́ gbé. Owó abẹ́ gbé. Ìmọ̀ tó yè kóró abẹ́ gbé. Ọlá wàláwùlà ọ̀là. Mélòó kọ̀yìn sọ́jà. Ẹ tún gbé. Mélòó kọ̀yìn yóò mélòó kọ̀yìn sọ́jà. Òró wà láṣọ ò fàrọ̀ bò wá. Mélòó kọ̀yìn sọ́jà. Wà bọ́kọ̀ rẹ̀ máa, wà bọ́kọ̀ rẹ̀ máa, ò wà bọ́kọ̀ rẹ̀ máa rìn. Wà bọ́kọ̀ rẹ̀ máa, wà bọ́kọ̀ rẹ̀ máa, ò wà bọ́kọ̀ rẹ̀ máa rìn. Ẹni ẹgbẹ́ bá pè tí ò wá. Wà bọ́kọ̀ rẹ̀ máa rìn. Nígbà yẹn ṣe ń lọ ọjà wa ní ìlú ọ̀fẹ́, iye tó ń tajà ní Maitu ni wọ́n ń tà ní ìlú ọ̀fẹ́. Ó dẹ̀ tó ní ẹ̀sìn tuntun Maitu lọ. Àwọn tó wá ń tajà yìí wọ́n wá láti ilẹ̀ Haúsá ni. Èyí ṣe ń pé wọ́n lọ rà láti ìtọ́jà ọjọ́ tó tà níyàwó. Ọjọ́ márùn-ún àtàtà kú ọ̀la ní ọmọ náà gba ìlú ọ̀fẹ́. Àwọn oníṣu. Àwọn tó bá
gbẹ̀nàgbàdẹ̀ káṣọ tó ti ta o. Ojú àwọn ìpàdé èrò ọ̀yàdó mi o. Ẹ̀rù ìbà ní mo kéda, ẹ̀rù ìbà ní mo kéda lúgà o. Oṣooṣe lólókòókè, ọ̀yàdó oṣooṣe lólóòrùn. Ẹni rodò abọ́ lólókòókè, ìdí ọ̀kẹ́ oṣooṣe bàbá mi lólókòókè. Àfiré ọmọ ẹ̀dọ̀ yá àkàrà àfiré ojú àwọn òní ilẹ̀ yá àfiré ìdí ọ̀dọ̀ náà. Ọlọ́dọ̀ ló ń bá ìgbọ̀dọ̀ bàbá òjò ọlọ́dọ̀ tó rí lọ́wọ́dọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ lọ́wọ́ má má gbé ọ̀rọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ lọ́sùn lọ́wọ́ ìgbéyàwó tó bá bá bọ́ọ̀lù tó kọ̀ òrùdù ṣọ̀gbọ́n rẹ̀ tẹ̀lé ilẹ̀ yẹ́ lọ́wọ́ òjò tẹ̀lé ilẹ̀ yẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́dọ̀ Local government and chieftaincy, the secretary to the state government, the executive chairman Ado-Ota local government Alhaji Wasiu Lawal, the vice chairman local government Ado-Ota Wasiu Ramon, the secretary to the local government KLM Honorable KLM, His Royal Majesty Alayelua Ọba Kẹ́hìndé Gbadewale Olúgbóyè MFR, the Olu of Ilaro, Paramount ruler Yewa Awori Land, Ogun State. His Royal Majesty late Alayelua Ọba Dr. Samuel Olúṣọlá Banuso JP, Ọlọ́jà Ẹkùn Ìgbẹ́sà Land, bless them. I recognize all the security agencies. The Igbo people who are here, I recognize you. Police station, the center, and central mosque, and yearly grading of the road, the Majesty Court, the electrification project, petrol filling station, hotel, and community hall. Area officer wa, ọmọ wa, nítorí tí bàbá fẹ́ wá láti state àti local government. Àwọn ìyálọ́jà tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀, wọ́n lè put ìyálọ́jà tá a ṣẹ̀ṣẹ̀ yàn, wọ́n lè put wọn through. Bẹ́ẹ̀ níyìn, a lọ fi ẹ jẹ́ ká lọ ṣe nǹkan tí a wá ṣe. Ìfàlówó Mother Market ìdí ọ̀kẹ́ Ìgbẹ́sà lẹ́nu gbogbo àwọn èèyàn tó bá ń tajà nínú ọjà nínú sọ́rí tí wọ́n ṣe o. Ẹgbẹ́ ọlọ́jà ẹgbẹ́ ọlọ́jà ẹgbẹ́ ọlọ́jà ìgbà tí gbogbo ìgbà tá a bá fi ń lọ ọjà yìí àní rí ní ìlera náà o. Kí kábíyèsí wa kò bá ti ṣe lè fún wa ti pẹ́ lónìí bí owó yóò bá ti fún wa tẹ̀lé ní o. Ní wákàtí ọ̀wọ̀ yìí kábíyèsí náà tó tún wá ṣe lè fún wa ń ṣe tó jù báyìí lọ. Àwọn àtàjẹ́ ìjọba náà àwọn náà ṣe jù báyìí lọ sórí àáfíà yẹ ìṣe báyìí lọ. gbogbo ọmọlúwẹ̀ ọ̀hún ẹ̀yìn lè ti wà pẹ̀lú àlàyé orí ètò yìí láti àná láti wà lórí ìdú ọ̀kẹ́ lọ́dọ̀ kábíyèsí wa aláyélúwà ọba Saheed Ifálòhùn Odúsànyà fún ti ayẹyẹ ọdún mẹ́rin wọn náà fi ṣe lórí àléfà pẹ̀lú lànà asọ́fà pé wọ́n ti ṣí ilé ẹjọ́ sí ìlú ìdí ọ̀kẹ́ libi lè ní ọṣẹ́ ọjà ìgbàlódé èyí náà porúkọ ilé Ifálòhùn Modern Market gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin lèmi tù wá lè lórí ètò yìí àdúpẹ́ lọ́wọ́ yìí ajẹ́ bílà màdùmọ́dé lè lo ìdí ọ̀kẹ́. kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ èrò kẹrẹ dókè ni ẹ̀sán bá jẹ kó gbẹ́ àwọn olórí ọmọ aṣiṣẹ́ ẹ̀bí ẹ bá gbogbo àwọn ọmọ Àwórì pátápátá tó fi dé ìlú Ìgbẹ̀sà ká dé ìlú ìdí ọ̀kẹ́ libi lé Ọlọ́run kádàrá pé ẹ̀yin ló máa jẹ́ ọba ìlú ìdí ọ̀kẹ́ libi. èmi ọba Saheed Ifálòhùn Odúsànyà olú ti ìdí ọ̀kẹ́ tilẹ̀ Ìgbẹ̀sà
mo fàsìkò yìí kí gbogbo ọmọ Ìgbẹ̀sà àti Létoko, mo fàsìkò yìí kí gbogbo ọmọ Ìdí Ọ̀kẹ́ lápapọ̀, mo dẹ̀ fàsìkò yìí kí gbogbo ọmọ ilẹ̀ Àwórì ti Létoko káàárọ̀ oòjíire wípé gbogbo lọ́balọ́ba ilẹ̀ Àwórì igba ọdún kan ló máa jẹ́ fún wa. Àgbófọ́ pa ó nítorí arọ́ ìdàgbà hàn mú tó ṣì jẹ́jẹ́ lọ kọ́gbé yẹ́yẹ́ àdágbó gbogbo alámà àdàgbà ká dògbó sórí ipò yìí o. Èmi ọba Saheed Fálóhùn mo pé ọdún 4 lórí ipò ọba nídìí tí mo ti lọ́dún 7 lórí baálẹ̀ mo ṣe àmì katọba lọ èyí ló pọ́dún 4 gẹ́gẹ́ ní ìdádé ọba sílùú Dọ́kẹ́ ẹbí kí Ọlọ́run jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Gbogbo ọba lè kó ilẹ̀ Àwórì ilẹ̀ Ògùn gbogbo akátá ká pẹ́pẹ́pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́ adúpẹ́ fọlọ́run. Àwọn nǹkan tá a ti ṣe sínú ìlú òun là ń torí ẹ̀ ta fi ń yọ̀. Mo máa ń nífẹ̀ẹ́ sí pé tí mo bá fẹ́ máàkì ọdún àfi kí n rí kankan kí n fi máàkì ọdún torí pé oyè tí ó dórí mi tó dọba yìí kì í ṣe mí nìkan ni mo dìde fún. Ẹbí mú mi, gbogbo ẹbí ló mú èmi pátápátá. Kí ná mú èmi fún àwọn tó kù bá dìde làwọn tó kù bá dìde pé ṣé àwọn òlígbà àwọn òṣèlúgbà wọ́n pè mí lọ ilé ẹjọ́ láti year 2010 láti lọ ilé ẹjọ́ 2009 láti wà nílé ẹjọ́ láti mọ̀ à ń baálẹ̀ aṣẹjọ́ ẹ̀ títí mo wìn ní 2010 ìjẹ́ sọ pé mi ló tọ́ sí baálẹ̀ ìlú yìí ló wá dọba sẹ̀ yìí ìdẹ̀ tí wọ́n fi ṣẹjọ́ baálẹ̀ ẹjọ́ náà ò pè mí tán ìyìn morúkọ ni máa pè é judgement mi jẹ́ ní ti gbà ohun oṣù ilé mi dàmí làmọ́ gbogbo ọ̀nà tó wá ń tọ̀ òkú ọ̀run ò jẹ́ kán rí ọkàn ṣe adúpẹ́ fọlọ́wọ́n ọba. Lẹ́yìn tá a ti wá dépò yìí a ti gbé nǹkan oríṣiríṣi ṣe látìgbà náà láti ń bàbọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àjọba pàtó àjọba tán mo ń ronú lójoojúmọ́ mo jọba ọdún kan ń bọ̀ ìṣẹ̀lẹ̀ wẹ́rẹ́ ṣẹlẹ̀ a lè ṣe ọdún kan yẹn ayẹ̀ kò pàtó wọn apọ́dún méjì kí màá ṣọdún méjì mo kọ̀wé station lọ fún ìjọba wọ́n fún police station a kọ parí mo kọ̀wé hospital lọ fún ìjọba mo kọ parí mo wá kọ́ town hall ilé ìgbádùn lè máa gba gbogbo ènìyàn ìpín ẹgbẹ̀rún méjì láàmọ́lé 2000 people Ìgbòho mo kọ́ ìyẹ̀kẹ́ sínú ìlú yìí láyé mi gbàlejò mo ṣí hospital fọdún 2 lórí ipò ọba mo ṣí station mo ṣí ilé epo mo ṣí hotel mo dẹ̀ ṣí town hall ní ọdún 2. Chief Justice of Ogun State the Honourable Mosúnmọ́lá Dípẹ̀olú tó jẹ́ CJ ìpínlẹ̀ Ògùn ó dẹ̀ approve mi kó fún mi ní magistrate court tó wá láì gbọ́ràn ọmọ létí òun dí ogbó wọn kún lú ẹjọ́ mi ṣàníyàn mi pànìyàn mi àwọn mi ṣe láàfihàn bá kéèsì ìwà níbí papọ̀ jù ìlú 56 ní omi kọjọ́ wá bí èmi lò kóso ní nǹkan kòtù yẹ mo tọ́ wò fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ kí n máa tọ́ mọ̀ á ṣe mo tọ́ aráàlú ọjà làmì ná bàbá dàgbára àlè nọjà báà lè lùsádà nọjà báà dé bàdágìrì àlè rí ujẹra àbátọ́ nígbà máa kọjà fún ọ̀hún obìnrin dédé ní gbogbo ìletò kàn máa ná nígbà tó múra ká tó bẹ̀rẹ̀ ọjà ní ìwòsànpọ̀ ẹ̀tọ́jà ẹ̀tílé ìdájọ́ májísírèètì ní màá ṣí fọdún ọdún 4 yìí mo rẹ̀ dúpẹ́ fọlọ́run kọ́lọ́run bá ṣe ó lọ síbi ìmúṣẹ mo dúpẹ́ fọlọ́run. mo rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà wa ọlọ́lá jùlọ ọmọọba Prince Dàpọ̀ Abíọ́dún gómìnà tìpínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́wọ́ yìí mo rawọ́ ẹ̀bẹ̀ sí wọn lórúkọ gbogbo Ìdí Ọ̀kẹ́ pátápátá àtẹ̀rìnlá Ìgbẹ̀sà ìlú tí mo wà yìí a ní primary school ṣùgbọ́n a ní secondary school ìlú yìí ibi tí secondary school wà sí ìlú Ìdí Ọ̀kẹ́ láti Kétu ọ̀nà Àrígbá máìlì 9 ní síbí Èdù Àgbárá high school ìyẹn tó máìlì 4 ìyà yìí pọ̀ fún àwọn ọmọ kéékèèké mo ti provide ilẹ̀ fún ìjọba láti kọ́ school yìí ká sọ pé ipá ń bẹ fún mi àtagbára mi ti kọ́ mo ti ya plan ni mi ò kọ́ mo ti kọ̀wé lọ fún wọn ti fún mi lápúrúfà ìjọba ti gbé àpúrúfà lé mi lọ́wọ́ mo béèrè fún ẹ̀bẹ̀ lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn kí wọ́n ràn mí lọ́wọ́ nítorí pé mo rí pé ọwọ́ òun kún ìpìtìyẹ ọlọ́mọ kókó ní òun ràn wọ́n lọ́wọ́ àwọn bàkan tí mo ń ṣe yìí èyí tó wá kù ńlẹ̀ yìí mo bẹ̀bẹ̀
sí gómìnà wa Prince Dàpọ̀ Abíọ́dún láti ràn mí lọ́wọ́ àti gbákejì wọn ọmọọba Noimot Oyèdélé. Mo bẹ̀ wọ́n kí gbogbo wọn kan pawọ́pọ̀ kí wọ́n ràn wá lọ́wọ́ ní ìlú ìdí ọ̀kẹ́rin láti ilẹ̀ Ìgbẹ́sà. kó Àwórì pápátá tilé toko ó dọwọ́ yí ẹ gbárùkù tí a yí Àwórì ẹja fẹ́ràn á wá kọ́hàn fólì kan jọba lẹ́rìí ìlú níjọ́mọ Àwórì ọmọ ìyá oṣù ọmọ bẹ́ẹ̀ oṣù káàrẹ̀ palẹ̀ àwọn ọmọ kágbé àlọ́lé ẹjọ́ owó lè ẹ̀ka mú kí o tọ́jú ẹrúgbó kí o tọ́jú omidan àkọ́ àwọn òdìlẹ̀ ẹjọ́ òdì wùì àwọn wa pàràlẹ́ kọ̀tù 20 ọdún 30 ọdún ọmọ ìyá ọmọ ẹ̀ bá ọ̀hún tẹ̀ fún wa jẹ òun àkàrọ̀ la bá òun lé jẹ́ fún àwọn lọ́yà wà jẹ́jẹ́ fún ààrẹ la máa kó àwọn alaba ẹ̀mí eyín òun fọ́tún ọmọ eyín òun fòsì owó a máa bọ́ọ̀lù àpò ọ̀tún a máa bọ́ọ̀lù àpò òsì ẹjẹ́ ronú èmi ọba Saheed Fálóhùn ń pè hàn lẹ́jọ́ rí mi ò ń pè hàn lẹ́jọ́ wọ́n pè mí láwo wọ́n ní pè mí hàn lẹ́kùn dérẹ́ mi ń pè hàn lẹ́jọ́ o wọ́n fi yìí sọ fún gbogbo ilẹ̀ Àwórì ẹ jẹ́ ká fún àwa ṣọ̀kan pàǹtí ò léèlì kan gòkè mo rọ gbogbo Àwórì pápátá látòrí ọba wa Akínlolú olówó Èkó gbogbo èèyàn balẹ̀ Àwórì ọba wa Olúṣẹ̀rí ọlọ́ta tìlú Ọ̀tà ọlọ́fin ìlú Adó-Odò Olúgbẹ̀sàmàlé ọlọ́tọ̀ ọba Ọ̀ṣọ́ọ̀lù Adélájà gbogbo ipa pátá àbáwọ̀ Olújàlí kí ọmọ ẹ̀dọ́wọ́ yìí o Olówòrò gbogbo ipa pátá ẹ̀yìn lè dárúkọ ìtàn Olú Agége gbogbo ní ìdárúkọ ẹ̀mí ìbínú ẹ pawọ́pọ̀ àwa Àwórì ẹ jẹ́ ká fọwọ́ aṣọ tó gbàdá bí Oríkọ̀tún àwa Àwórì a ò tó kọ̀ọ̀kan àwọn ọmọ wa ń ẹ jẹ́ ká gbìyànjú ká tì ń sókè ọ̀hún lé mọ́mọ́ wa kalẹ̀ káwọn apògbèrè ó dọwọ́ gbogbo àwa Àwórì ó dọwọ́ wa ẹ̀yin náà ẹ̀wà náà kó sípò yìí aṣojúlẹ̀ lọ́ka la ṣe ẹ̀yẹ gbárùkìtì wa káàrípò yìí lò kàn yìí wá dàlà mọ́ bẹ́ẹ̀ o ọjà la ṣì ọjà ọba Fálóhùn modern market ọjà yìí mo ṣì torí gbogbo àwọn mẹ̀kúnnù kọ́dà láìpẹ́ láì jìnnà àwọn ènìyàn yá àwọn èèyàn lówó wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ làkójúkọ̀ ọ̀gá yìí mo ti fún un lílé àwọn máa yá gbogbo àwọn èèyàn lówó àwọn olè bá ti kọ́kọ́ dé kámínọ́jà yìí àwọn ló máa kọ́kọ́ ṣíwájú kó bá ti kọ́kọ́ dé sí náà wọ́n máa yá àwọn lówó náà wọ́n máa ń ṣòwò àwọn ìyàwó ilé ògbó ẹgbẹ́ méjì nígbà báǹkì náà ṣe wà wọ́n rẹ̀ ti bùdé tán wọ́n ti ṣe báńà wọn sí àpójúkọ̀ ọjà mo ti fún un láì náà máa kọ́fíìsì sí àwọn máa yọ̀ tún lówó àwọn máa yọ̀ sí lówó náà wọ́n máa ta ọjà wọn. ìmọ̀ràn mi ni pé ọjà yìí gbogbo ohun tá a fẹ́ ṣe ń bẹ̀ ikú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láì ikú pẹ̀lẹ́tù ẹlẹ́ta ti dé inú mi kan mí gẹ́gẹ́ bíi pé ìyàwó àwọn jí láago mẹ́rin òru ọ̀nà mi lọ́mọ 12 lọ́nà Kòròdú mo bá lọ ó lè jágo méjìlá lè yàwó rẹ̀ máa bọ̀ àwọn olè ká máa gbé kù mo wá lọ kálàṣà aláàrin náà mọ́lá lèmi náà ta li ìbí náà jàlè máa 12 kébí náà lògèrè àwọn akó wọn sọ́jà dí ọ̀kẹ́ wọ́n ti dé làtòrú mọ́jú pẹ̀lẹ́ta price náà mi ta lè máa 12 ká mi ta lògèrè náà mi ta lè bí gbogbo ẹgbẹ́ ẹlẹ́ta pátápátá ẹ máa bọ̀ ẹ bẹ́ẹ̀ ti dá àgbára ẹ wọ ọkọ̀ dọ́kẹ́ bẹ́ẹ̀ bá ti dá tán lùsádà ẹ wọ ọkọ̀ dọ́kẹ́ ẹ máa bọ̀ lọ́jà àyá ọ̀la lójọ́jà ọ̀la Wednesday lójọ́jà ó bẹ́ẹ̀ ti dijọ́ mẹ́rùn-ún lè máa tẹ̀lé tọ̀la àwọn tó ń nọ́jà òmú rẹ ọjà yẹn bọ́ sí lùsádà kọ̀la làwọn máa ná ọjà dọ́kẹ́ libí ó jẹ́jọ́ kejì àgbára mo rọ gbogbo àwọn èèyàn ẹ máa bọ̀ ọjà yìí ọjà rọrùn ni mi ò tẹ́pọ̀ mi ò tẹ́ta mi ò tá magí ìtorí gbogbo ẹ̀yin ìyàwó ilé ẹ̀yin ará àdúgbò ẹ̀yin àlejò déédéé làbá kọ́ ọjà yìí gbogbo àgbẹ̀ pápátá oríṣu olélá elélùbọ́ gbogbo kálukú ẹ̀ máa kó èrú ẹ̀ máa kó ẹ̀ máa bọ̀ èyí kọ́ gbà wájú ikú bá ti kàn mí lẹ́ ẹ̀ ti dé lọ gígìn ẹ̀ ti máa bá mi lọ ẹ̀ ti máa bọ̀ ẹ̀ ti máa ṣe wìnì ìpọ̀kùn nírò ẹwẹ́ ìdálẹ̀ yóò lè fọ́ kò lè fọ́ torí pé àwọn ọmọ wa ara wàánú ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ ènìyàn bá ń dá ijó wàánú àrọ kò sẹ́sẹ̀ iléeṣẹ́ yìí èdèléla ẹ̀ka ẹ̀lí studio ti fáyí ọlọ́run àbá ń gbé ń ga o Voice of Àwórì nílẹ̀ Àwórì gbogbo ipá pátá ẹ̀ẹ́gòkè àgbà gbogbo àwọn tó dẹ̀ wá àtàwọn tí mo mọ̀ àtàwọn tí ò mọ̀ ọlọ́kùnrin olóbìnrin gbogbo apátápátá a ṣe é ṣe fún wa ojú àmọ́ àrọ́dún àti ṣọdún yìí àtọ́sọmúrẹ́ àríbẹ̀ lágbára Elédùmarè. lẹ́gbàlẹ́gbàlẹ́ màmá ṣe gbogbo àwọn alálẹ̀ ìlú Ọ̀kẹ́ àti Ìgbẹ́sà àwọn ti ṣàdúrà fún yín pé ọmọdé lè fi joyè ẹ̀ fàgbà lò
gbogbo àwọn lọ́balọ́ba lè torí ti wá ẹ̀ ní kábàámọ̀ ayé ìlú gbẹ̀sà arójú ìlú díọ̀kẹ́ aráyè bí ìlú díọ̀kẹ́ bá tó wá dùn wò jùwọ́ ìlọ kẹ́ṣe lórí èlò pẹ̀lú agbára àwọn alálẹ̀ àní wáyétì eku a máa ké bí eku ẹ̀yà máa ké bí ẹyẹ ọmọ èèyàn máa fọ òun bí èèyàn gbogbo ilẹ̀ bá ti ń dè lórí àpèrè àwọn alálẹ̀ àwọn abáyé dè ilẹ̀ bẹ́ẹ̀ ti mí tú àwọn abáyé tú ẹ ṣé àdúgbò lọ́wọ́ yìí.